ṣé Yorùbá ló ní Ìlọrin àwa la ní. lọ́nà wo? ẹ ṣe. torí mo rántí pé ìlú Ìlọrin yìí ló ṣẹ́ ẹgbẹ́ OPC lẹ́yìn nígbà tó OPC yìí dìde lọ́jọ́ náà lọ́hùn-ún tán láwọn ń lọ gba ìlú Ìlọrin kúrò lọ́wọ́ Fúlàní àwọn fẹ́ gbé nǹkan àwọn padà fúnlẹ̀ Yorùbá. ṣé Yorùbá ló ní Ìlọrin? kí àwọn tó ṣẹlẹ̀ ńgbà náà kí ni òjò ṣe é gbà padà? ẹ ṣe. kí ni àwọn akùdé tó dé bá Ìlọrin? ìtàn ńlá lẹ mú mi lọ yìí o. ọ̀tẹ̀ tí à ń sá fún nísìn ló ṣẹlẹ̀ ńgbà náà. tí Aláàfin ò bá bínú wípé kí Àfọ̀njá kó lọ kó ìwéré ilé pé Aláàfin ó sì go fún Àfọ̀njá kókó gojà ìwéré ilé. ẹ dẹ̀ rántí pé nínú kọ́nú àwọn sí Aláàfin ni àbí Ààrẹ Ọ̀nà Kakanfò gbà yẹn ọmọ ìwéré ilé nìyá ẹ̀ ó dẹ̀ ti fi sínú gazette ẹnì kankan ò gbọ́dọ̀ kógun ja ìlú yẹn tó bá ṣe bẹ́ẹ̀ bó ṣe máa rí fún ni. ṣẹ́gbọ́n bàbá yẹn dẹ̀ ní wọ́n bẹ̀rù èpè tàbí ègún ìyẹn bí Àfọ̀njá nú ó gbójú agan s'Aláàfin nígbà náà lọ. àbínú téèyàn ló pa Àfọ̀njá tó lọ kó kò jẹ èèyàn ọ̀jẹ̀ ẹranko mọ́ra tó fi jagun àwọn yẹn ló pa. ibi tó pè ní orírun wọn níbẹ̀ nísìn ní Ìlọrin kékeré ló kù. mo sì yálé ládèrè ń jọ̀wọ́ mo fẹ́ ya gan mọ́ kí n lọ wo bàbá Ọlọ́lá Kásù. mo ti dágbà níbi ọ̀sẹ̀ kan nígbà mo ń bọ̀ láti Àkúrẹ́ yẹn mo fẹ́ yàdọ̀ wọn kọ̀ bàbá mi ni. gbogbo tí ń jẹ́ Yorùbá ńlọrin wọ́n ti sọ̀rẹ́ńdà fún Fúlàní bọ̀ Fúlàní kọ́ ló ní Ìlọrin Yorùbá ló ní Ìlọrin. ṣùgbọ́n nígbà tí ẹ̀yin OPC gbìyànjú àti gbà á lásìkò Ọbásanjọ́ kí ló ṣẹlẹ̀ ńgbà náà tí ò jẹ́ rí gbà? ọ̀tẹ̀ ni a plan ẹ̀ dáadáa ṣẹpẹgbẹ́ pín sí méjì kí ni ẹ náà ní OPC láàmúdìsẹ. àwọn bàbá wa Dr. Frederick Fasehun àwọn ló decide pé àwọn fẹ́ lọ fọba jẹ nílọrin wọ́n yìí jẹ bàbá wọn. tó wá pé gbogbo wa labájọ mọ̀ wọ́n fẹ́ lẹ́mìà kúrò lórí àpèrè. kò láwọn lẹ́mìà o èmi àti bàbá sọkàn tó kú o bàbá ò náà wọn lẹ́mìà o kẹ́mìà máa wà ń bẹ̀ kí Yorùbá náà máa jọba títí. ọba tìlú Ìlọrin. àwa jẹ́ Olú of ìlú Ìlọrin. kò dẹ̀ sí bó ṣe lè gbọ́n tó a jẹ́ Olú of ìlú Ìlọrin. gbọ́dọ̀ yẹ fẹ́ kàtàn sí Ìlọrin wà ní ọkọ̀ Fúlàní. Ìlọrin ò sí ní ọkọ̀ Fúlàní. ìtàwọn Fúlàní dẹ̀gbọ́n mú wa lọ́wọ́ ṣe ni pé wọ́n máa bá àwọn ọmọbìnrin tiwa wọ́n fẹ́ àwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ kọ́fọ́kùnrin tiwa wọ́n ti wá wọnú ara wọn ẹ lè là wọ́n. mo ṣe sọ́ọ̀bì kan níbi ọdún bíi mélòó kan sẹ́yìn nílẹ̀ Yorùbá yìí láti Sábò wá ń bí lọ sọ́nà Òkè Ògùn lọ sí Ìlọrin ṣàṣàlẹ̀ dẹ́ẹ̀dẹ́ ní rí ẹ̀jẹ̀ Fúlàní lára àwọn èèyàn wa. kọ̀sọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tó bí wọn Fúlàní ni wọn. láti etí Ìbàdàn bí lọ sọ́nà Òkè Ògùn lọ sí Ìlọrin ṣàṣà níbi tẹ́madé tẹ́ẹ̀ní rẹ́jẹ̀ Fúlàní bó jẹ́ méjì mẹ́ta nínú agboolé kan. wọ́n ibi tọ́rọ̀ dé dúró yìí Yorùbá ló ní Ìlọrin ṣùgbọ́n wọ́n ti fi ọgbọ́n àrékérekè Usman Dan Fodio wọ́n ti kọ́ńkà ẹ̀ wọ́n gbàjọba lọ́wọ́ wa ń bẹ̀ ni ìjọba yan lẹ́yìn ìjọ kan Yorùbá ló ní Ìlọrin.
kò ṣeé gbà mọ́ báyìí. ó ṣe gbà Bẹ́ẹ̀ kì í ni ṣagídí. OPC ti gbìyànjú ẹ̀ rí OPC nìyẹn OPC ẹyọ kan ni òun ló kán OPC lẹ́yìn. nǹkan ló kàn wá lẹ́yìn ó fi wá náà kànàkàn ni ó fi wá ni bí OPC ṣe wá fi náà kànàkàn tó sókú àkú agbára lọ. agbára ò lọ dísìn lágbára wà n tó ń fún wa lákòóbá ni pé àwọn olóṣèlú wa bẹ́yìn ọba sọ́ra dáadáa yóò rèjọ́ lókè àgòdì. OPC kò sí ní tó sí OPC o bọ́tà lágbára àti sàwọn kankan tá a mú tá a lè ṣe ń gbà kan mọ́ títí pé àwọn olóṣèlú yẹn ti rí wa gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lé àwọn kúrò níjọba bẹ́tà káà náà yà fi ọwọ́ ọmọ wa bọ́ aṣọ títí tí àsìkò ó fi tó tásìkò bá tó gbogbo wa láàrí.